ìdí ọ̀rọ̀ ti padà jáde wọ́n wá ní ká bá wọn bi àwọn ará ilé pé pẹ̀lú táàfà súnà sọ ń pa àwọn yẹn kò sọ pé òun gbèrò àwọn orí fọdún 9 kò sọ pé ọ̀dọ̀ àwọn lòun ti pàdé aláàánú tó ń sọ kò sọ fáwọn èèyàn pé Saheed Òṣùpá tó lòun ń tẹ̀lé gan tó fi di pé máa bú gbogbo àwọn èèyàn tó ṣẹ́kù true àwọn náà ló fi mọ Òṣùpá yẹn náà náà bó ṣe wá tẹnu mọ́ Shehu Jamiu Àmì Ọlọ́run nìkan mú eré àwo lọ́rọ̀ ti kan Shehu Jamiu Àmì Ọlọ́run ó kàn ra mú díẹ̀ nbẹ ó ní lásìkò ìgbà kan tóun ní kí Saheed Òṣùpá mú un lọ sọ́dọ̀ Alhaji Kọ́lá Olóòtú nìbàdàn ó ní wọ́n làwọn Amẹ́ríkà pé táwọn bá dé ìgbà tí wọ́n fi máa dé láti Amẹ́ríkà ìjà bàbá Gébú àti Adé tí Olóòtú sọ ó ti ṣẹlẹ̀ so ìjà ti wà láàrin wọn Olóṣùpá náà ló tí òun kó lọ́mọ bú Kọ́lá Olóòtú gbà yẹn pé bó ṣe wá bú Kọ́lá Olóòtú tán ni ètò nǹkan rí ni pé Shehu Jamiu Àmì Ọlọ́run wọ́n kàn pé ẹnìkan tó jẹ́ pé onítọ̀hún gẹ́gẹ́ ní fóun lóúnjẹ tí ò bá sí onítọ̀hún kò sí òun Shehu Jamiu Àmì Ọlọ́run náà ṣe wá tan ìmọ́lẹ̀ ẹrú ẹni tẹ́ni yẹn gangan jẹ́ wọ́n lẹ́ni tó ń pè ládàánú rẹ̀ yẹn àwọn wá narrate story bó ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ tí Shehu Jamiu Àmì Ọlọ́run ṣàṣẹ òun ni pé ó ní wọ́n pe aláàánú òun ipe kó mọ́ ṣàánú òun mọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ojú yẹn lọ látìgbà yẹn ọ̀rọ̀ dìjà òun náà padà tú àṣírí ẹ wo voice mo play fún ilẹ̀ kan òun náà wá padà sọ ọ̀rọ̀ kan òun ò dé play yẹn sórí afẹ́fẹ́ ó dùn mí kẹ́ ẹ máa wí tá a respect privacy de ẹni pé irú voice yẹn ó yẹ ká play sórí afẹ́fẹ́ but torí pé wọn ò ní ká play ẹ̀yẹ wo irú voice tí òun send sí King Saheed Òṣùpá yẹn tí Shehu Àmì Ọlọ́run send sáwà ẹ wá dúró ọ̀rọ̀ tó sọ fún Òṣùpá nípa Àmì Ọlọ́run now irú voice yẹn bó ṣe tóbi tó yẹn ìgbà tó ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ òun wà play voice yẹn ṣé ẹ̀gbọ́n bó ṣe ń play voice Saheed Òṣùpá pé ibi tó Òṣùpá ti sọ̀rọ̀. torí pé kò lè favour ẹ̀ náà màtún sọ kò favour ẹ̀ ni. ó wá ikú play voice tara tiẹ̀ náà. ẹ̀ torí pé kò lè favour ẹ̀. nígbà Shehu Jamiu Àmì Ọlọ́run wa gbọ́ wọ́n ní Ajé Quadri wọ́n ní kí n wo voice tó send Òṣùpá nípa àwọn ẹ̀rí kún play fẹ́yìn náà ẹ wà àwọn ọ̀rọ̀ tó sọ ibi tẹ́bi ti ṣe ha nítorí ṣe yóò dá wọ́n ní mi ti gbọ́n kankan Shehu Àmì Ọlọ́run wa ní kí n jẹ́ káwọn narrate tó ṣẹlẹ̀ gangan wọ́n ní báwọn ṣe sọ àáfàá súnà ilé àwọn náà ti sọ ayé gbẹ̀ngbẹ̀ ẹ̀yin náà ṣe wọ́n lẹ́lẹ́kejì ń bẹ̀ wọ́n ní ìjẹ́ mo mọ̀ pé ọ̀dọ̀ àwọn ni àáfàá súnà gbé fún odidi ọdún 9 mo ní ṣé àtàfàá súnà ṣe é mọ́ra ní tẹ́lẹ̀ ṣé tẹ́ ẹ̀ sọ ni pé àáfàá súnà sùn ọ̀dọ̀ yín rí wọ́n ní sísòrì báwo wọ́n lọ́kọ́kọ́ gbé ọ̀dọ̀ àwọn fún ọdún 7 wọ́n nígbà tó gbé ọ̀dọ̀ àwọn fún ọdún 7 tán òun àti ìyàwó ẹ̀jọ́ kó papọ̀ padà torí wọ́n ní àwọn làwọn. ilé Àmì Ọlọ́run ni wọ́n ti sọ wọ́n ní àáfàá súnà bẹ́ẹ̀ ni ó tún wá gbé ibẹ̀ fún ọdún 9 odidi ọdún 9 Alhaji wọ́n ló tó wá kéré ọdún kìíní èkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn mò ń ka ní bóyá ọjọ́ 9 lẹfẹ pé fèmí ní fi fọwọ́ kàtẹ ọdún. kódà kò ń ṣe oṣù 9 wọ́n ní àáfàá súnà gbé ọ̀dọ̀ yìí fọdún 9 wọ́n ní kí n jẹ́ káwọn break it down fún mi wọ́n lọ́dún 9 kí n má ti jẹ́ kó yà mí lẹ́nu wọ́n làwọn fẹ́yàwó fàáfàá súnà mo ní kábíyèsí Ọlọ́run. ṣé bá àáfàá súnà kan sọ pé nígbà tó ń ṣe yìí Òṣùpá organize àwọn kankan mú wá bẹ́ẹ̀ yìí nígbà tó jẹ́ pé for the first time tẹ́yìn ríra rí nìyẹn ó dẹ̀ ló máa ń gẹrun fún yín ó máa ń wá ṣe home service ó máa ń gẹrun fún yín wọ́n náà là ń fẹ́yàwó fún àwọn ṣe kò mọ̀ ó dẹ̀ gbé ọ̀dọ̀ àwọn fún ọkọ̀ọ̀kọ̀ gbé bẹ́ẹ̀ fọdún 7 wọ́n lòun àtìyàwó ẹ̀ wọ́n lọ gbálé wọ́n nígbà wáyé wọ́n ja ìjà kan débi pé ìyàwó ẹ̀ sáládà lórí pé after ìgbà yìí lọ́sẹ̀ tó wà lọ ọdún 2 mi. ìyàwó yóò bá jẹ pàdánù gbà. irọ́ ẹ má jẹ́ ó pa. àbátí mo gbọ́ gbélé. irọ́ kọ́ mẹ́kù wẹ́wẹ́ bíbélì ni a kò fẹ́. òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ kò ṣe kúrò ní kúrò a bẹ̀ ẹlẹ́ṣẹ̀ lórí gàdá. wọ́n ló gbọ́dọ̀ àwọn fọdún 9 wọ́n ní à ń ṣèyàwó fún à ń ṣèkó mọ́ mo ní àáfàá súnà gbọ́dọ̀ yín fọdún 9 kò sọ yẹn mọ́rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ yẹn lórí social media ọkọ̀ ìgbé tó bá ti kú kan mú yín wọ́n ní ẹ̀jẹ̀ yọkan wọ́n ní ìtọ́wájú pa bàbá rí bẹ́ẹ̀ wọ́n ní ṣé mo mọ̀ pé pariwo aláàánú òun wọ́n láláàánú ẹ̀ gẹ́gẹ́ tó ń sọ yẹn aláàánú ẹ̀ náà tó gbọ́dọ̀ àwọn fún 11 months kó tó di pé wọ́n ní gbogbo àtàláàánú ẹ̀ dé wọ́n láláàánú ẹ̀ ọmọ Ṣákì ni wọ́n ló gbọ́dọ̀ àwọn fún 11 months lẹ́kọ̀ọ́ wọ́n ní débi pé gbogbo báyìí kò sí nǹkan kan wọ́n lọ́dọ̀ àwọn náà lòun àtàláàánú rẹ̀ yẹn ti mọ́ra wọn aláàánú ẹ̀gbọ́n tí ní nǹkan kan gbà yẹn wọ́n ní kàn ṣáà fi gbogbo ògo fọ́lọ́run pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ táwọn ṣe fún tán pé wẹ̀ gbogbo ògo ṣá dá padà sọ́dọ̀ Ọlọ́run pé kàn mọ̀ sọ pé bóyá wọn pé àwọn sáà mọ̀ pé Ọlọ́run gbé aláàánú yẹn Ọlọ́run gbé dìde ẹ̀gẹ́ wọ́n ló pík padà aláàánú yẹn wá lówó gan débi pé aláàánú yẹn ló wá ń ṣàánú àáfàá súnà wọ́n sọ débi pé aláàánú yẹn ó rẹ́ǹtì ilé kan sínú estate kan tí ó jìnnà sáwọn ilé yẹn jẹ́ 2 bedroom wọ́n nínú estate yẹn náà aláàánú yẹn ti padà wá ra ilé ńlá mi wọ́n ní ilé yẹn ló wá bá àáfàá súnà sanwó ẹ̀ wọ́n níbẹ̀ ló ti ń gbé títí dọ̀la ìbá a ti sọ̀rọ̀ yìí wọ́n lọ́dọ̀ àwọn náà ló ti máa láàánú yẹn wọ́n ní kí wọ́n wúru voice to send Òṣùpá nípa àwọn tó bá jẹ́ pẹ́ lómi ni wọ́n látìgbà tí ó dẹ̀ ti dá wà láàrin àwọn àti King Saheed Òṣùpá tán ti yanjú ẹ̀ láàrin ara tàwọn àwọn àtàfà súnà ò ríra mọ́ wọ́n ní bó ṣe wá di pé tí nǹkan bá ṣe òun àwọn nìkan mú wọ́n ní ìyọ̀dọ̀ àwọn
wọ́n ní bó ṣe ní tìkan bá ṣe kán mọ́ àwọn wọ́n ní ìyẹn ò tiẹ̀ nu àwọn bí ò ṣe ọ̀rọ̀ kan tó sọ pé ẹni tó kọ́kọ́ rán àwọn lọ sí Mọ́kà àwọn bá tiẹ̀ jẹ́ káwọn tó pàdánù. wọ́n ní táwọn bàjẹ́ àfa tó bá jẹ́ pé àwọn dúró tọ́ lóhùn. Ọlọ́run jà sọ̀rọ̀ sọ. wọ́n ní gbogbo ọ̀rọ̀ tá a fa súnà sọ yìí wọ́n ló dẹ̀ ti go viral lórí íńtánẹ́ẹ̀tì pé ta làwọn fẹ́ pè tí wọ́n fẹ́ máa rojọ́ fúnlẹ̀ ẹ̀kọ́ kan báyìí. tó ayé gbẹ̀ngbẹ̀ Alhaji mo gbọ́rọ̀ yẹn ó dorí àgbàkodò wọ́n wá ní ká bá wọn bi àwọn ará ilé pé pẹ̀lú tá a fa súnà sọ ń pa àwọn yẹn kò sọ pé òun gbọ́dọ̀ àwọn rí fọdún mẹ́sàn-án kò sọ pé ọ̀dọ̀ àwọn lòun ti pàdé aláàánú tó ń sọ kò sọ fáwọn èèyàn pé Saheed Òṣùpá tó lòun ń tẹ̀lé gan tó fi di pé máa bú gbogbo àwọn èèyàn tó ṣẹ́kù true àwọn náà ló fi mọ Òṣùpá yẹn náà ẹlẹ́gbẹ́ pé gbogbo tó mọ̀ gangan ọ̀dọ̀ àwọn ló ti mọ̀ wọ́n ní ká wá gbọ́ bó ṣe kàn ra brief ẹ̀ bó tí nǹkan bá ṣe òun kẹ́ ẹ mú Òṣùpá tàmí Ọlọ́run wọ́n làwọn àrò pé kí ni tàwọn nínú gbogbo tá a kà sílẹ̀ aláàánú tó pariwo pé àkànmọ́ bá tiẹ̀ jẹ́ o wọ́n sọ síkírìtì fún mi débi pé wọ́n ní aláàánú tó sọ pé ó run down yẹn wọ́n ní business wọn máa run down wọ́n lọ máa sọ àṣírí tó fa ìṣubú aláàánú rẹ̀ tó ń sọ yẹn pé kò ń ṣe spiritual problem wọ́n ní ẹni yẹn máa ń dìpẹ́ láwọn ọjà láti abroad sí Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tó máa ń rarú ọjà bẹ́ẹ̀ yẹn dọ́là ni àwọn máa change wọ́n ní bí dọ́là ṣe fọ́ ní Nàìjíríà wọ́n ní bí ti gbèsè ti wọlé fáláàánú nìyẹn wọ́n ní bí débi pé àwọn àtàláàánú àwọn sì tún jọ ń plan lórí bí ayé tiẹ̀ ó ṣe dìde padà wọ́n ní táàfà súnà sọ wọ́n ló yà wọ́n lẹ́nu o wọ́n láfi kí gbogbo àwọn èèyàn kán bá wọn tẹ̀ kàkà sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí. àfà súnà ìwọ ló ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àti gbogbo àwọn tó bá tún dàbí irú àfà súnà báyìí ẹ súnmọ́ bí. number one èmi máa ń sọ kinní kan fún yín believe everything on this social media at your own risk. now ó wá síta ó wá ro ẹjọ́ kàsáyé ó wá rojọ́ ìkàfáyé ìjọ oró tó lóore náà fàyè káṣẹ wá sọ pé wọ́n ṣe bí fún ẹ o wọ́n ṣe kà fún ẹ o ó bọ́ sórí ayélujára òròjọ́ ìkà ìjọ oró tó lóore náà ìjọ oró fáyé ìjọ oró sọ fáyé gbogbo oore tí wọ́n ti ṣe fún ẹ gbogbo àǹfààní tó ti jẹ lára wọn àmọ́ ibi tí ò dùn mọ́ ẹnu ẹ nìkan ló wá rò lórí ayélujára àwọn aláìní làákàyè aláàbọ̀ làákàyè bíi tiẹ̀ náà dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ẹjọ́ ń pín kiri ẹjọ́ ń jọ sọ́tún sósì àwa ò ní sọ́pọ́tì irú ẹ̀ láyéláyé nítorí pé a mọ̀ pé kó tó di wípé o gbénú ilé èèyàn fún 11 good years inú àwọn náà fẹ́yàwó fún ẹ o orúkọ tó ń jẹ́ tó fi ń jẹ kọ́mẹ́dì ẹ lẹ́nu àwọn náà ni inú ilé wọn náà ti fún ẹ lórúkọ yẹn wọn ò wá ṣe dáadáa kankan sí ẹ rí ló fi wá gbé voice call ló wá ń rìkọ́ọ̀dù gbogbo nǹkan bá bẹ́ẹ̀ sọ kí ni intention ẹ̀ kí ni o gbà lérò kó tó gbọ́n àṣerú nǹkan báyẹn definitely ó ní kankan burúkú nínú inú burúkú kan bí ẹ bóyá wọ́n ṣe kankan fún ẹ o wá lè ro wọ́n ní tíyàn bá ṣe dáadáa fún yàn tíyàn bá wá èèyàn onímọ̀ rìn kó rí mami tíyàn bá ṣe dáadáa fún yàn dáadáa téèyàn ṣe yẹn èèyàn á máa fi replace àìdá ẹ̀kọ́ kan táwọn èèyàn bá ṣe sí yàn ni o ò lè expect gbogbo nǹkan táwọn èèyàn máa ṣe sí ẹ kó jẹ́ 100% lo wọn ò lè wá 100%. bẹ́ẹ̀ ni ọlọ́run gan tó dá wa ó ní kó òun dá èèyàn tán ní òun sì bàjẹ́ so àwọn èèyàn ò lè ṣe dáadáa sí 100%. ìwọ tó wá wà pẹ̀lú wọn fún 11 years olóore tó wá ń pariwo yìí náà ara wọn náà ló ti mọ olóore yìí ó wá bọ́ sórí ayélujára ó wá ní tó bá ti kú o kán mú àmì ọlọ́run kán mú Òṣùpá ọlọ́mọdé àríla àbútí nǹkan bá ṣe ẹ́ lọ́la ń sìn a mọ̀ pé nǹkan tó bá ṣe ẹ́ ó ṣe ẹ́ ni wọ́n máa wádìí ẹ̀ o wọ́n dẹ̀ máa rí pé wọ́n mọwọ́ bẹ̀ but orúkọ tó fún wọn kọ́ orúkọ tó fún wọn kọ́ gbogbo àwọn aburú tó sọ nípa wọn tó gbé voice call wọn jáde ìwọ ò ṣe gbé voice call tí wọn náà fi ránṣẹ́ sáàmì ọlọ́run jáde nípa Òṣùpá ọ̀rọ̀ tó sọ tó bí Òṣùpá ní tó Òṣùpá fẹ́ fi ní kankan sí pẹ̀lú ẹ̀ mọ́ láíláí ìwọ ò ṣe gbé voice call yẹn wá káwa náà gbọ́ nígbà tó yẹ ká gbọ́ tó Òṣùpá ò ṣe gbé yẹn wá and moreover kí ni reason gan tó fi ń record àwọn tó pè ní bàbá tó pè ní àwọn èèyàn tiẹ̀ so ẹni tó yẹ kíyàn sá fún ni ẹ lápá kan wọ́n lè máa bẹ́ẹ̀ ṣe o wọ́n lè pọ́n àpọ́nmọ́ kọ́ máa parí ẹ̀ o tán bá parí ẹ̀ àwọn ni wọ́n ní jẹ́ kórí wọn dàrú débi pé wọ́n tún máa bọ́ ṣe ṣe wọ́n tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó wá sọ wípé olóore rẹ aláàánú rẹ pé Jamiu àmì ọlọ́run fẹ́ pa
pé wọ́n ti ṣàṣì tí mo gbọ́ ẹnìyẹn nìsín àti Jamiu àmì Ọlọ́run wọ́n tún ti sọ̀rọ̀ débi wípé wọ́n tún ti ń wá solution bí ẹnìyẹn ó ṣe dìde padà pé bísínẹ́sì ẹ̀ ló gbé ṣubú ó kàn bọ́ sórí ayélujára torí pé ó wà frustrated tí frustration bá ń dẹ̀ láàmú tàbí ó wà depressed kí ló tó wá lọ àwọn therapist tàbí kó wá counseling tàbí kó wá àwọn èèyàn kan kó máa bá rojọ́ kó máa ṣàlàyé ara ẹ fún wọn kí depression yẹn lè kó lórí ẹ ó wá bọ́ síta àwọn tó ti gánú ayé ò fẹ́ fà wọ́n lulẹ̀ ṣó o rò pé tọ́lọ̀ bá gbé nìyí sí wọ́n lè fà ṣubú ni ẹ̀yin ọmọ ọ̀sìn tẹ bá ti ní opportunity kékeré báyìí misuse ẹ̀ opportunity tó ní sìn ṣó o rò pé ojú àpá lè jojú ara fún ẹ mọ́ ìwọ tó sọ pé ojú àpá ò ní jojú ara fún àwọn kan ṣé ìwọ tí ì sí ojú àpá jojú ara fún ẹ mọ́ báyìí ṣé wọ́n lè fojú rẹ wù ẹ mọ́ láíláí àwọn tó súnmọ́ wọn tó mọ̀ ẹ̀ mọ́ tó gbogbo àwọn èèyàn gidi tó mọ̀ látara wọn wọn lè fojú rẹ wù ẹ ìwọ tó lè gbé voice call dídí Alhaji Òṣùpá jáde ó hot lóòótọ́ but in fact wọ́n ń tabá lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ láńdà wọ́n ti dà ẹ́ pọ̀ mọ́mọ́ tó wọ́n ti fọkàn tán ẹ wọ́n ti dára díẹ̀ ó wá fọ̀kà rẹ̀ up ó lè bẹ̀ wọ́n wá dáríjì ẹ lóòótọ́ ó lè ṣe gbogbo ẹ̀ wọ́n dáríjì ẹ ṣùgbọ́n sójú àpàjọjú ara fún ẹ mọ́ báyìí ìwọ tó jáde síta tó ní tó bá kú kán mú wọn pé àmì Ọlọ́run o ìwé ó ti pa ẹnìkan rí ṣé gbogbo orú àwọn ọ̀rọ̀ yẹn náà títí bá rántí sínú wọn lè dùn sí ẹ láíláí mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò sí mi rí bó ṣe fẹ́ ṣe ṣá mi rí bó ṣe fẹ́ ṣe ìwọ tó yẹ kó rojọ́ síta pé tó inú ilé wọn mo gbé o wá sọ gẹ́gẹ́ bí ẹni pé o ò rí wọn rí wọ́n mú ẹ lọ ọbẹ̀ wọn ni alábòsí ni ẹ alábòsí ni ẹ ó ṣàbòsí àwọn pípọ̀ ó jàǹbá wọn gan ó jàǹbá wọn ó jàǹbá àwọn ládùúgbò rẹ tó ṣe fún ẹ o ò lè expect pé kí olóore ṣoore fún ẹ tọ́lọ́run bá rán wọn sí ẹ kò rán wọn sí ẹ nìyẹn o lè máa gbénu ní olówó olówó lè má fún ẹ lówó kó bá fún ẹ lóúnjẹ Ọlọ́run rán wọn sí ẹni tó bá jẹ́ ọmọ yìí ẹni wọn kọ́ tó bá jẹ́ ẹgbẹ́ ẹni wọn tọ́lọ́run dẹ̀ rán wọn sí ẹ tó máa pa wọ́n ni èèyàn máa ní ẹbí tẹ́pẹ́ Ọlọ́run ò ní rán wọn sí ẹ o ò ní nǹkan kan tó ò ní choice o ò ní nǹkan tó fẹ́ ṣe wọn gbà fún Ọlọ́run ni wọ́n dẹ̀ máa bẹ Ọlọ́run nínú Bíbélì gan Ọlọ́run sọ pé òun ó ṣàánú fáwọn tó ṣàánú fún ni ó lóun ó ṣàánú fáwọn tó òun ó ṣàánú fún kò sọ pé òun ó ṣàánú fún gbogbo èèyàn ìyẹn tún kọ́ tí ká sọ pé Ọlọ́run ṣe pàṣẹ ni ìwọ ló wàá máa bẹ Ọlọ́run pé nínú àwọn tó ṣàánú fún Ọlọ́run dákun ṣàánú èmi náà látara Olúwa ṣàánú fèmi náà ìwọ ló wàá máa béèrè lọ́wọ́ Ọlọ́run k'Ọlọ́run ṣàánú fún ọ torí Ọlọ́run fúnra rẹ̀ dídí sọ pé òun ó ṣàánú fáwọn tó òun ó ṣàánú fún mi Ọlọ́run ló ṣàwọn ilé lẹ́sà Ọlọ́run ló gbé wọn dìde Ọlọ́run ló gbé wọn ga ìwọ ló wàá fẹ́ tó wọn nínú ayé ó wàá máa bẹ Ọlọ́run ó wàá máa bẹ Ọlọ́run ó wàá máa bẹ Ọlọ́run nípa ìbẹ Ọlọ́run Ọlọ́run lè ní káàánú kó fi àánú ẹ sí wọn lójú kankan wọ ẹsùsù kan ní Saheed àfà wàá kí ló tẹ̀ ní ìdí ganan ó yá gbà lọ establish rẹ̀ Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ ó kókù gan láti máa rìkọ́dù àwọn tó bá ṣe pọ̀ lọ yíwà padà o irú kan tó ṣe kò lè gbé ẹ débi kankan my dear ó dàbọ̀.